Aláàfin Ọ̀yọ́ ti sọ̀rọ̀ o. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ti sọ̀rọ̀. Ẹ wo fídíò yìí. Gẹ́gẹ́ bí olórí gẹ́gẹ́ bí atọ́ba tẹ́lẹ̀ kó tó wá dádé kábíyèsí. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́, fún ìṣọ̀kan tẹ́ gbé dání. Láti ìgbà tá ti ń rí káàkiri ọ̀dọ̀ àwọn ọba láti mọ̀ wípé ẹ̀yin náà ń fẹ́ ìrẹ́pọ̀ àti ìfẹ́. Kábíyèsí, ṣé ká sọ wípé apá kan ní ìrìn àjò yín àbí yóò délẹ̀? Ṣé bá ṣe rí ń bí àárín lọ́dọ̀ kábíyèsí Ọọ̀ni ti lè fẹ́ kábíyèsí? Kó tó di pé mo pé ṣe nǹkan tó yẹ pé òyìn fi ń pamọ́, kó tó di pé a bẹ̀rẹ̀ sí sọ pé òkè a bẹ̀rẹ̀ sí ṣe gbogbo bá ṣe rí gbogbo àwọn ìrìn àjò wa lára àwọn ọba tí mo sọ́kàn pé màá dọ́dọ̀ wọn náà ní kábíyèsí Ọ̀nìrìṣà tó dẹ̀ jẹ́ pé iye ìjẹta àbí ìjẹrin bá àwọn pa mi àti cos mi sọ̀rọ̀ pé wọ́n wo ìgbà tí a lè lọ bá wọn wọ́n dẹ̀ ti pe àwọn tó jẹ́ pa wọn náà bá wọn sọ̀rọ̀ pé àwọn lọ sí Kazakhstan bẹ́ẹ̀ so àwọn èèyàn tí wọn ò mọ̀ bó ṣe jẹ́ ni wọ́n kàn sọ̀sọ̀kúsọ lórí íńtánẹ́ẹ̀tì àti kábíyèsí Ọ̀nìrìṣà àdíjà wọn ní nǹkan kan ànígbòlò àṣọ kankan rí tilẹ̀ kó mọ ìrántí náà nígbà kan tí bóyá kábíyèsí Ṣọ̀ún tó wà pẹ̀lú mi wọ́n pè wọ́n gbé mi sórí fóònù kò sí ìjà kankan láàrin wa kò dé sí kínní àwọn tí wọn agbọ́ yìí sọ yìí bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ń sọ ni wọ́n àwọn náà ní ipò ẹ̀dá tí wọ́n ti dá yìí lẹ̀. náà kò síjà mọ́ kò sí dúkù mọ́ láàrin bàbá wa Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀nìrìṣà kò síjà kankan láàrin wọn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àwọn ọmọ Fúlàní tó dàgbà sọ́yọ́ tí wọn mọ bí tàn ilẹ̀ Yorùbá ṣe rí tí wọ́n ń pa àtàkìtàn àwọn ló fẹ́ dá wàhálà sílẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ rí wípé ọ̀rẹ́ ti yé bàbá wa Aláàfin Ọ̀yọ́ so wọ́n dẹ̀ ti sọ jáde wípé àwọn ò ní kọ́níkọ́ní kan pẹ̀lú bàbá wọn Ọ̀nìrìṣà inú wa dẹ̀ dùn inú gbogbo ọmọ Yorùbá dùn torí tí àárín àwọn bàbá méjì bá ti rẹ́ àárín àwọn bàbá tó kù ní Yorùbá máa rẹ́ so wọ́n á fi àsìkò yìí bẹ gbogbo ọmọ Ọ̀yọ́ tó jẹ́ ọmọ kan nílẹ̀ Yorùbá tó jẹ́ ọmọ kan ní Ọ̀yọ́ kì í sáwọn Fúlàní tó dàgbà sọ́yọ́ o táwọn náà ń claim pé àwọn ti jẹ́ Yorùbá o kì í sáwọn ọmọ Tápà tó dàgbà sọ́yọ́ o táwọn náà ń claim pé àwọn jẹ́ Yorùbá o àwọn ọmọ Yorùbá tó jójúlówó ọmọ Yorùbá tó jẹ́ ọmọ Ọ̀yọ́ ẹjọ́ ẹjẹ́ àfara wa mọ́ra pẹ̀lú àwọn ọmọ Yorùbá tó kù ẹ má jà bára wa jà mọ́ ẹ má jà síra wa lọ́ta mọ́ ẹ̀jà síra wa ní ṣọ̀kan bàbá wa Láàfin Ọ̀yọ́ bàbá gbogbo wa ni kì í ṣe bàbá ẹ̀yìn ará Ọ̀yọ́ nìkan bàbá wa Ọ̀nìrìṣà bàbá gbogbo wa ni kì í ṣe bàbá ẹ̀yìn ará Ọ̀yọ́ nìkan gbogbo ọba tó kù nílẹ̀ Yorùbá bàbá gbogbo wa ni wọ́n gbogbo ọba tó kù nílẹ̀ Yorùbá kódà bàbá Olúwo bàbá wa ni bàbá Olówu Kúta bàbá wa ni gbogbo ọba tó kù nílẹ̀ Yorùbá pátá bàbá gbogbo wa ni wọ́n ẹ jẹ́ ká fara wa mọ́ra ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ká sọra ní òṣìṣẹ́ ọgbọ̀ abẹ́yìn ni nígbà táwọn bàbá yìí ti lè sọ jáde wípé àwọn ò níjà láàrin ara wọn kí ló wá dé táwa tá jẹ́ ará ìlú táwa máa sògùn lóun tọrọ síra wa táwa máa sọ̀rọ̀ kògbákògbé síra wa kò sí tá ti jẹ́ òwò dúdú táwọn kan funfun àtọ̀yọ́ àti Ifẹ̀ àti Ìwó àti Olókùta àti Igbá àtàwọ̀ tó bá sàtijọ́ ọmọ Odùduwà tàbí ọmọ Yorùbá tàbí ọmọ Ọbàtálá tàbí ọmọ Ọ̀rúnmìlà tí tàbí tí wọ́n pa kan ẹ̀ tó tan mọ́lé Ifẹ̀ pé Ifẹ̀ ni wọ́n ti lọ kí ló táwọn máa bára wa jà inú wa dùn gan o kábíyèsí ẹ ṣé ìlú agúnlé lọ́wọ́ o bẹ́ẹ̀ ṣe jẹ́ kí àlàáfíà jọba nílẹ̀ Yorùbá yìí inú wa dùn gan o àwọn alálẹ̀ ò ní dójú tì yín o gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ ẹ fa àwọn ọmọ Yorùbá tó kù mọ́ra ẹ̀yin ọmọ Ifẹ̀ ẹ fa àwọn ọmọ Yorùbá tó kù mọ́ra o kí ilẹ̀ Yorùbá kó lè gòkè àgbà. Ade Omade, advocates for the masses.